mashallah Saida Kafila Oladua ya Mariama ní sọkún ó fi takese wáàsí fún mi àṣẹ wáàsí náà tó máa kẹ́kọ̀ọ́ látara wáàsí tó namba tó ń bọ̀ mo kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá mi dákun share video yìí mo gbàgbọ́ pé pẹ̀lú ntọ́ ṣe yìí àánú wà orí ó ní ya kan ní lọ́jọ́ kan olùṣòwò ni ó ti rìn jìnnà lọ́mọ kan wọ́n sáré pàdé rẹ̀ pé mọ́mí ẹ̀rọ àwọn ẹgbẹ́ mọ́tò jáde ní oníbẹ̀ẹ́ ní jáde ní ẹ sì kó àmójúbà bọ̀dá Jídé ìyún ọmọ rẹ̀ àkọ́bí ọmọ rẹ̀ jàgídíjàgan rẹ̀ pọ̀ gbogbo owó ìyá ni máa ń jí gbé ó bá ní sótídé ní ó ní mo rí wọn tí wọ́n fẹ́ wọnú ilé nìsín tọ́ ó rẹ̀ ṣeun ìwọ̀n lọ ló wá rántí pé sóòtìlẹ̀kùn ní olè ń báyìí tó rọ́mọ ń burú meanwhile owó tí ń lọ fi rajà gan ó ti ṣe transfer àmọ́ àwọn káàṣì tó kù ó kó sínú ilé lórí bẹ́ẹ̀dì lówó tó fẹ́ wọ mílíọ̀nù eré tí ìyá ìsá tòró mọ̀ ẹgbẹ́ tọwọ́ Jídé bá tẹ̀ lámẹ́lámẹ́ ni ó gbé jánu ṣùgbọ́n bí ṣe sáré lọ ẹ̀ níyà arúgbó kan wá fẹ́ pọn mi ọmọ ìdákun ìró mi dáná látàrọ ibi ń pa mi ìran ọmọ tí ó bá ń pọn mi dákun bá ń pọn omi Jídé ti fẹ́ wọlé owó tó fi rajà fẹ́ wọlé ìyá nídìí ìrànlọ́wọ́ kí ni kò sí ló bá sáré gba kìlọ̀ ọ̀yà ló bá sáré bá yà pọ́n màmá bọ̀dọ̀ pé sí ó ń lélẹ̀ ó yà ẹ̀sọ́ bá sáré bá yà gbé ló bá gbé nílé gbàrà tó gbé nílé báyìí màmá ẹ̀dá ọ̀kẹ́ má bínú gbàgbé nǹkan fẹ́ sáré onírà ó jẹ́ tí sí ọkọ mi ó ọ̀rá àánú gbà ó ní àmín ìgbà tí ìyá ó délé ìyá bá Jídé lẹ́nu ọ̀nà yàrá rẹ̀ tí ń sílẹ̀kùn tí ò rí sí ìwọ̀n wọ́nà láti jálẹ̀kùn wàhálà ẹ̀sẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ lẹ̀kùn sí títì wọn ò tilẹ̀kùn ṣùgbọ́n ọba mi ò kí gbálẹ̀kùn yẹn mú kò rí sí tẹ́ni tó nílẹ̀kùn fi dé látara àánú tó sí ó mú mi púpọ̀ pé àṣẹ́nù ìbànújẹ́ èyàn tó lè mọ ṣàánú àṣẹ́nù ìṣòro èyàn tó lè mọ dùnyàn nú àṣẹ́nù wàhálà èyàn tó lè mọ pa ọmọlàkejì tí máa ń sọkún èyàn lè mọ palẹ̀rìn torí nítorí sọ kó jẹ́ wàásí fún mi nìyí lára àwọn ẹ mọ̀ pé ọdọọdún là máa rẹran ọdún tára màálù tá a pín fún àwọn tó jẹ́ pé kò sí tí wọ́n fi ṣẹlẹ́yà bí wọn bá ti rí ẹ̀jẹ̀ ta sílẹ̀ níwájú ta wọn ẹ̀dín ẹ̀gbọ́ ẹ̀bọ̀ sẹ̀mọ́rè ẹgbà sí ẹ̀jẹ̀ kọ́dún kílé tínú òya bá a ṣe máa ṣe lọ́dọọdún àmọ́ kò sówó lọ́dún yìí ṣe fídíò táfi rẹ́wọ̀n yẹn létí ìyá bíi méjì mẹ́ta tí wọ́n bá mọ̀mọ́ ẹ̀dá ọkọ̀ ẹ̀ má bínú pín lérò pé yóò wáyé lọ́dún yìí o torí pé kò sówó ń ta ẹran sì wọ́n gba tí ìyá ìwọ asọ̀tàn fún mi pé tó ti bí ò ṣe sówó ń ta yìí tó ti bá ṣe wà inú ìnira yìí àmọ́ tó ń lé tó dùn àwọn kan nù bóyá látara apá sílẹ̀kùndùnú fún wa lẹ́kùn àánú tí a náà tó ti lọ́lọ́ba sí fún wa ló ti wọ́n ṣe fídíò yìí gbogbo wọn tó bá ṣíà fídíò yìí tó bá ku ọjọ́ kan tó ṣòfò ọlọ́wọ́ la pọ̀ ṣíà rẹ̀ pọ̀ kọ́mẹ̀ntì yóò bá yẹ òfò ní sí ọ lágbára lọ gbogbo wọn náà dákun àkáǹtì nọ́mbà mọ́ṣáláṣí ni jẹ́ ká lọ rẹran ẹ mọ̀ pé ọjọ́ àràfà ìlànà fi ṣe sàrà tá a pa ó yá ìwọ náà wàá dá sí open app rẹ báyìí ntọ́ ọba ní bó ṣe 2,000 bó ṣe 5,000 bó ṣe 20,000 bó ṣe 100,000 jẹ́ ká lọ ra o ká rẹran ká rán jẹ́ ká pè fáwọn èèyàn 20 40 53 75 26 first bank Amrullah Islamic Dawa ni ó gbé jáde 20 40 53 75 26 first bank lágbára Ọlọ́run mo bẹ̀ lọ́fún gbogbo wọn tó ń ṣe bẹ́ẹ̀ nínú ìdààmú títí ẹ̀ náà lọ ti fẹ́ mú ó yá wá màdà níyẹ̀ pé Ọlọ́run o wọ́n láà pé mo fẹ́ dùn àwọn kan nú gbogbo tí ìdùnnú tèmi náà wà dákòjó wa mi rí filé mi lọ́wọ́ má jẹ́ ń dààmú mọ́ má jẹ́ fòró mọ́ ó bá pọ́ mọ́ ní pọ́lẹ́kùn sọ fọ́lọ́ ọba ọmọ tí pamílẹ́kùn fi pamílẹ́rìn tó bá yẹ pé ọkọ ni sọ fọ́lọ́ tó bá yẹ pé aya ni tó bá yẹ pé wọ́n ìgbẹ́lù ni fi gbàgbọ́ sọ fún Ọlọ́run pé kí bànújẹ́ ó kóònù ayé rẹ̀ ẹ̀mí àṣetì kó kóònù ayé rẹ̀ promise and fail kó kóònù ayé rẹ̀ wọ́n lé ìtọ́ ń sè tó fẹ́ dùn àwọn kan nú ìwọ náà ó rí dùnú làgbẹ̀ gbogbo tí wọ́n ń já burú ti mẹ́nu ayé wa Allahumma ya wali yalwaba waya kashif albala waya dafi albala ishirif analwaba bidai sayyidil wara la hawla wala quwwata illa billah ó yá 20 40 53 75 26 lágbára Ọlọ́run ọba àánú Ọlọ́run ní fin lẹ́lẹ̀ bọ́ọ̀sì ń ṣeun ọ̀rọ̀ àánú bá àfáàjẹjẹ àgbà ló kọ́ mi o salamu alaykum.